A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádẹ. Ọ̀jọ̀gbọ́n lórí ọgbà ẹ̀wọ̀n ti ṣàlàyé ìdí tí wọ́n ṣe fi ìlúmọ̀ọ́ká ọkùnrin bíi obìnrin Idris Okuneye aka Bobrisky sí ààyè ọ̀tọ̀ kúrò lọ́dọ̀ àwọn ẹlẹ́wọ̀n yòókù tí ó fi wá ń ṣẹ́ kiri wípé wọ́n fi òun sí ààyè àwọn èèyàn tó ṣe pàtàkì VIP section níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí ó wáyé lórí ẹ̀rọ amóhùnmáwòrán Arise lówùúrọ̀ òní ní Director General Prison Rehabilitation Mission Bishop Kayode Williams ti ṣàlàyé lórí oríṣiríṣi ààyè tí wọ́n ń pèsè fún àwọn ẹlẹ́wọ̀n nínú ọgbà ẹ̀wọ̀n. Ó ní ọ̀tọ̀ láyè ẹlẹ́wọ̀n tí wọ́n ti dájọ́ ikú fún condemned prisoners. Àwọn wọ̀nyí kò gbọdọ̀ darapọ̀ mọ́ àwọn ẹlẹ́wọ̀n yòókù. Ààyè kejì ni àwọn tí wọ́n ti ṣèdájọ́ wọn. Àwọn wọ̀nyí ló ní ọgbà ẹ̀wọ̀n. Ṣùgbọ́n lórí ọ̀rọ̀ Bobrisky, Williams ní ṣé ààyè tí wọ́n pèsè sílẹ̀ fún àwọn ọkùnrin ni kí wọ́n fi Bobrisky sí ni pẹ̀lú bí ó ti sọ ara rẹ̀ di obìnrin. Kò lè ṣeé ṣe kí ó sun yàrá ọ̀tọ̀ pẹ̀lú àwọn ẹlẹ́wọ̀n ọkùnrin. Ìdí nìyí tí ó fi kọ́kọ́ ronú lórí bí wọ́n ṣe yanjú ààyè fún irúfẹ́ ènìyàn bẹ́ẹ̀. Bíṣọ̀bù ní wọ́n pèsè ààyè ọ̀tọ̀ fún un nítorí bí ara rẹ̀ ṣe rí kí ó má bàa wọ inú ewu pẹ̀lú ara tí ó gbé dé ọgbà ẹ̀wọ̀n lẹ́ni tí ó ṣe wípé ó jọ obìnrin, ó ń rìn bí obìnrin. Ọ̀pọ̀ nínú àwọn ẹlẹ́wọ̀n yìí ni ó sì jẹ́ oníbálòpọ̀ tọkùnrin tobìnrin homosexual inmates tí wọn kò ní kọ̀ láti yẹ̀ ẹ́ lára wò. Alukoro àná fún ọgbà ẹ̀wọ̀n àtúnṣe Francis Enobore náà gbé ọ̀rọ̀ Williams nídìí bí ó ti ṣàlàyé wípé àjọ ọgbà ẹ̀wọ̀n àtúnṣe máa ń ṣe àyẹ̀wò fínífíní fún àlàáfíà wọn. Ó ní lótìítọ́ ni Bobrisky jẹ́wọ́ nílé ẹjọ́ wípé ọkùnrin ni òun, ṣùgbọ́n ìmúra rẹ̀ àti ẹ̀yà ara rẹ̀ jọ ti obìnrin. Ọ̀pọ̀ àwọn tí ó wà nínú ọgbà ẹ̀wọ̀n ni wọn kò lè fi ìwà ìbálòpọ̀ takọtabo sílẹ̀. Kò sí àní-àní wípé kò ní ìṣòro bí wọn kò bá ṣọ́ra pẹ̀lú rẹ̀ nínú ọgbà ẹ̀wọ̀n. Ṣùgbọ́n Enobore sẹ́ ẹ̀sùn wípé wọ́n fún Bobrisky láàyè sí ilé aládàáni. Ó ní kò sí ohun tí ó jọ ààyè aládàáni tí ó ṣe pàtàkì nínú ọgbà ẹ̀wọ̀n. Ní báyìí, a gbọ́ wípé wọ́n ti ní kí ọ̀gá méjì ní ọgbà ẹ̀wọ̀n àtúnṣe lọ rọ́kúnlé lórí ẹ̀sùn owó àbẹ̀tẹ́lẹ̀ tí Bobrisky fi kàn wọ́n. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu ti fi ìbánikẹ́dùn rẹ̀ hàn sí gómìnà ìpínlẹ̀ Akwa Ibom Umo Eno lórí ikú ìyàwó rẹ̀ Patience Eno. Kọmíṣánná fún ìròyìn ní ìpínlẹ̀ Ini Emobong ni ó ṣe ìkéde ikú obìnrin àkọ́kọ́ nínú àtẹ̀jáde òní. Ó ní aya gómìnà mí ìmí ìkẹyìn ní ilé ìwòsàn láàrin ẹbí. Nínú àtẹ̀jáde tí amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ lórí ìròyìn Báyọ̀ Ọ̀nànúgà bu ọwọ́ lù ní ilé agbára ìlú Àbújá ni wọ́n ti sọ wípé gẹ́gẹ́ bí aṣojú ìjọba àpapọ̀, ààrẹ bá ẹbí Eno, ìjọba ìpínlẹ̀ àti gbogbo ará ìpínlẹ̀ Akwa Ibom kẹ́dùn ìpapòdà obìnrin àkọ́kọ́ tí ó ti ṣe àtìlẹ́yìn fún ìṣèjọba gómìnà Eno. Ààrẹ fìdí ẹ̀ múlẹ̀ wípé gẹ́gẹ́ bí aya gómìnà àti ẹni àmì òróró, Patience Eno ṣe àfihàn ara rẹ̀ pẹ̀lú ìfẹ́, òtítọ́ àti ìfarajìn tí ó fi gbé ìgbé ayé rere àti àwòkọ́ṣe tí yóò tẹ̀síwájú láti máa jẹ́ ìwúrí fún ìran tí ó ń bọ̀. Ààrẹ wá fi dá ẹbí, ọ̀rẹ́ àti ojúlùmọ̀ olóògbé tó ń dárò lójú àtìlẹ́yìn rẹ̀. Bákan náà ni ẹgbẹ́ àwọn gómìnà ní ẹkùn gúúsù níbi tí gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún ti jẹ́ alága náà ṣe àpèjúwe olóògbé aya gómìnà nínú àtẹ̀jáde gẹ́gẹ́ bí igi lẹ́yìn ọgbà ọkọ rẹ̀ fún àṣeyọrí ní ẹ̀ka aládàáni àti tìjọba. Bí wọ́n ti fi ẹ̀dùn ọkàn wọn hàn sí gómìnà Umo Eno fún ìpàdánù ìyàwó rẹ̀. Wọ́n ní àwọn wà ní ìṣọ̀kan pẹ̀lú rẹ̀ lákòókò yìí nítorí ìṣòfò aya tàbí ọkọ tí ènìyàn nífẹ̀ẹ́ jẹ́ aburú tí ènìyàn kò lè ṣàlàyé. Wọ́n wá gbà á níyànjú kí ó fi ìgbé ayé ìfẹ́ tí ó ní pẹ̀lú aya rẹ̀ tu ara rẹ̀ lọ́kàn pẹ̀lú àtìlẹ́yìn tí ó ń rí gbà lọ́wọ́ ẹbí, ọ̀rẹ́ àti ará ìpínlẹ̀ Akwa Ibom. Bákan náà ni wọ́n gba àdúrà kí Ọlọ́run tẹ́ olóògbé sí afẹ́fẹ́ rere. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ààrẹ ìjẹta Olúṣẹ́gun Ọbásanjọ́ ti
kí olùdásílẹ̀ ìjọ Living Faith Church Worldwide Bishop David Oyedepo káàbọ̀ sí ìpele ẹgbẹ́ tí onígẹ̀ẹ́sì ń pè ní septuagenarian fún 50 ọjọ́ ìbí rẹ̀ òní. Nínú fídíò kan lórí ẹ̀rọ ayélujára thechurchgistonx.com ni Ọbásanjọ́ ti fi ìdùnnú rẹ̀ hàn sí Bishop David Oyedepo. Ó ní òun mọ rírì rẹ̀ nítorí ó jẹ́ olóòótọ́ ènìyàn, Ọlọ́run sì nífẹ̀ẹ́ rẹ̀ nítorí ó súnmọ́ ọn. Bí Oyedepo ṣe ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ òní, ó ṣe pàtàkì láti fìdí ẹ̀ múlẹ̀ wípé Oyedepo kì í ṣe oníwàásù nìkan, ó tún jẹ́ ẹni tí ó ṣe àṣeyọrí nínú okòòwò àti olùkọ́. Òun ni olùdásílẹ̀ iléèwé Covenant University àti Landmark University. Ó jẹ́ ẹni tí wọ́n dá mọ̀ gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn oníwàásù tí ó lókìkí jùlọ lórílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Mínísítà fún ìròyìn àná Adébáyọ̀ Shittu ti gba Ààrẹ Bọ́lá Tinubu ní ìmọ̀ràn kí ó ṣọ́ra fún àwọn ọlọ́wọ̀tún rẹ̀ tí yóò fẹ́ máa bu ọwọ́ lu àwọn kan fún ipò mínísítà. Ó ní èyí ṣe pàtàkì pàápàá jùlọ bí ìròyìn ṣe jábọ̀ lórí èròǹgbà àtúpalẹ̀ ipò mínísítà. Shittu sọ ọ̀rọ̀ wọ̀nyí nígbà tí ó fi ara hàn lánàá gẹ́gẹ́ bí àlejò lórí ẹ̀rọ amóhùnmáwòrán Channels. Ó ní àwọn ọlọ́wọ̀tún ààrẹ kan wà tí ó yẹ kí wọ́n máa wá àwọn tí ó pójú òṣùwọ̀n ṣùgbọ́n tí ó ṣe wípé èèyàn wọn ni wọ́n á máa dù láti fi sí ipò. Kí ààrẹ má fi inú tán ẹnikẹ́ni, ìbáà ṣe kitchen cabinet. Shittu ní èyí jẹ́ ìgbà àkọ́kọ́ tí ààrẹ yóò máa gba èèyàn láti orígun mẹ́rin orílẹ̀-èdè sí ìṣèjọba rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ wọn ni kò sì bá pàdé rí. Kí ó má ṣe wípé àwọn tí wọ́n fi ọwọ́ sọ̀yà fún káàkiri ẹgbẹ́ òṣèlú rẹ̀ nìkan ni yóò máa gbà síṣẹ́, láwọn tí ó ṣe wípé wọ́n lè torí àsáró ta ẹni wọn fún ẹgbẹ́ òṣèlú alátakò. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Lónìí ni ilé-ẹjọ́ gíga tó fìkàlẹ̀ sí ìlú Àbújá fi ọwọ́ sí ẹ̀sùn tí wọ́n pè tako ìjọba àpapọ̀ láti kàn-án-pá kí ó bẹ̀rẹ̀ ìwádìí lórí ẹ̀sùn àtìlẹ́yìn adàlúrú tí wọ́n fi kan mínísítà ìpínlẹ̀ agbèfọ́ba Alhaji Bello Matawalle. Ajàfẹ́tọ̀ọ́-ọmọnìyàn kan tí ó fi ìpínlẹ̀ Zamfara ṣebùgbé, Abubakar Dahiru, ni ó pe ẹ̀sùn tako Ààrẹ Bọ́lá Tinubu. Agbẹjọ́rò fún ìjọba àpapọ̀ àti ọ̀gá ọlọ́pàá yányán nípasẹ̀ agbẹjọ́rò Ọjọ́nẹ́mì Àpè ni olùṣẹ̀sùn fi rọ ilé-ẹjọ́ kí ó kéde wípé ó di dandan kí Ààrẹ Tinubu pa àṣẹ fún ọ̀gá ọlọ́pàá láti ṣe ìwádìí iṣẹ́ àwọn adàlúrú ní ìpínlẹ̀ Zamfara tí wọ́n tọpinpin dé ọ̀dọ̀ Matawalle pẹ̀lú èròǹgbà àti mú àlàáfíà jọba ní ìpínlẹ̀ Zamfara. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ìjọba àpapọ̀ ti kéde èròǹgbà wọn láti pín 2,000 kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta tricycle tó ń lo agbára afẹ́fẹ́ gáàsì fún àwọn ọ̀dọ́ lórílẹ̀-èdè. Ìjọba ní èyí yóò wáyé pẹ̀lú àjọṣepọ̀ Presidential Compressed Natural Gas Initiative láti fi sààmì ayẹyẹ ọdún 64 òmìnira ilẹ̀ Nàìjíríà. Mínísítà ìpínlẹ̀ fún ìdàgbàsókè àwọn ọ̀dọ́ Ayọ̀délé Ọláwándé ni ó ṣe àfihàn yìí níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn tí ó wáyé lónìí, bí ó ti rọ ọmọ orílẹ̀-èdè kí wọ́n má sọ ìrètí nù lórí èròǹgbà ìjọba àpapọ̀ fún ìgbé ayé ìrọ̀rùn. Ó sọ àsọdájú wípé ọjọ́ ọ̀la ṣì máa dára. Mínísítà tẹ̀síwájú, ó ní ọjọ́ ayẹyẹ òmìnira ni àwọn yóò ṣíde ìpele àkọ́kọ́ iṣẹ́ àkànṣe kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta fún àwọn ọ̀dọ́ tí wọn yóò ní àǹfààní àti máa ná 1 nínú 5 iye tí wọ́n ná sórí epo fún afẹ́fẹ́ gáàsì. Èyí yóò mú wọn ní èrè gọbọi lórí iṣẹ́ tí wọ́n bá ń ṣe, kí ó sì mú àdínkù bá owó èrò ọkọ̀. Ọláwándé ní ìgbésẹ̀ yìí kì í ṣe fún ọmọ ẹgbẹ́ APC tàbí olóṣèlú, ṣùgbọ́n fún ọmọ orílẹ̀-èdè tí ó nílò rẹ̀ nítòótọ́. Bákan náà ni àwọn rí i dájú wípé ìgbésẹ̀ yìí kò sí fún òṣìṣẹ́ ìjọba tàbí ẹbí wọn, ṣùgbọ́n fún aráàlú tí ó nílò rẹ̀ jùlọ. Mínísítà wá rọ àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè kí wọ́n fi ààyè gba oríṣiríṣi ìgbésẹ̀ tí ìjọba ń gbé nítorí ọjọ́ ọ̀la rere wà lọ́wọ́ àwọn ọ̀dọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí.
Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.